Aláròyé máa wí o. èyí mà burú o, odidi ọ̀gá sọ́jà kú sákóló àwọn ajínigbé. ìjọba ìpínlẹ̀ Katsina ti kéde pé Major General Rabe Abubakar tó ti fẹ̀yìntì nídìí iṣẹ́ ológun èyí táwọn jàǹdùkú agbébọn jí òun àti ìyàwó rẹ̀ Hajiya Amina Abubakar gbé lọ́sẹ̀ méjì sẹ́yìn ti kú sákóló àwọn ajínigbé náà nínú igbó. Kọmíṣánná fétò ìròyìn nípínlẹ̀ Katsina ọ̀mọ̀wé Nasiru Muazu ló kéde ìròyìn aburú yìí nínú àtẹ̀jáde kan tó fi léde láṣàlẹ̀ ọjọ́ ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹfà ọdún yìí. Àtẹ̀jáde náà sọ pé àìsàn àtọ̀gbẹ tàbí ìtọ̀ ṣúgà táwọn eléèbó ń pè ní diabetes àti ẹ̀jẹ̀ ríru ìyẹn hypertension tó ti wà lára ajagunfẹ̀yìntì yìí láfikún sí bí kò ṣe ṣeé ṣe fún un láti rí ìtọ́jú gbà lákọlò àwọn tó jí gbé ọ̀hún ló ṣokùnfà ikú rẹ̀. Ìjọba ní gbogbo ọ̀nà làwọn ṣán láti lè gba olóògbé yìí àti ìyàwó rẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé, àmọ́ ó ṣeni láàánú pé wọn kò tí ì rí èyí ṣe tí ẹlẹ́mìí fi gbà á. Ọ̀gágun fẹ̀yìntì tó dolóògbé yìí kú látàrí àìsàn ìtọ̀ ṣúgà àti ẹ̀jẹ̀ ríru tó ti wà lára rẹ̀ ṣáájú kí wọ́n tó jí i gbé ni. Bí wọ́n ṣe wí, gómìnà ìpínlẹ̀ Katsina Alhaji Dikko Umaru Rada ti ṣojú fún ìjọba ìpínlẹ̀ náà láti ṣèdárò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé yìí. Ó ṣàpèjúwe ikú rẹ̀ gẹ́gẹ́ bí àdánù ńlá fún ìpínlẹ̀ Katsina. Gómìnà ní ìṣẹ̀lẹ̀ yìí ti mú òkùnkùn ńlá ṣúbọ ìpínlẹ̀ ọ̀hún, èyí sì jẹ́ ìránnilétí tí kò ṣeé kọtí ikún sí fún ìjọba láti gbógun gidi ti àwọn ọ̀dájú apamọ́lẹ́kúnjayé tí wọ́n ń dúnkùkù lájà mọ́ ètò ààbò àti àlàáfíà láwùjọ wa. Rada ní ìṣàkóso òun ń ṣiṣẹ́ tímọ́tímọ́ pẹ̀lú ìjọba àpapọ̀ àtàwọn òṣìṣẹ́ elétò ààbò lóríṣiríṣi kọ́wọ́ wọn lè tẹ àwọn tó wà nídìí ìjínigbé burúkú yìí kí wọ́n sì wágbó dẹ́kun fún wọn. Ó ní gbogbo nǹkan tó bá gbà làwọn yóò fún láti rí i dájú pé ìwà jàǹdùkú, agbébọn, ìfẹ̀míṣòfò àti ìjínigbé dohun ìtàn nípìnlẹ̀ náà tí ààbò tó péye yóò sì wà fún ẹ̀mí àti dúkìá yípo ìpínlẹ̀ ọ̀hún. Ẹ ó rántí pé sátidé 30 oṣù karùn-ún ìyẹn ìparí oṣù tó kọjá yìí làwọn agbébọn kan lọ rẹ́kẹ̀dẹ̀ tọkọtaya náà nígbà tí wọ́n ń lọ ìrìn àjò kan lọ́nà tó lọ láti Maraba Muzuwa sí Kavinsoli, èyí tó gba ìjọba ìbílẹ̀ Matazu kọjá, tí wọ́n sì rẹ́bù wọ́n dá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Peugeot 504 aláwọ̀ pupa wọn dúró níbì kan tí kò fi bẹ́ẹ̀ jìnnà sí abúlé Zakinbaure, wọ́n sì jí àwọn méjèèjì gbé wọgbó. Bó tilẹ̀ jẹ́ pé ìbọn ba ọ̀gbẹ́ni Abdullahi Saidu tó jẹ́ dẹ́rẹ́bà wọn, orí kò yọ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún nítorí bó ti ṣe rí i pé àwọn ẹlẹ́kẹrú làwọn kàgbákò rẹ̀ níṣe ló ta kọ́ṣọ́ sínú igbó pẹ̀lú bí wọ́n ṣe ń yìnbọn mọ́ ọ. Níkẹyìn ó jáde sí gbangba, ó sì wà nílé ìwòsàn ìjọba níbi tí wọ́n ti ń bá a ṣètọ́jú ọgbẹ́ ìbọn ara rẹ̀ títí di bá a ṣe ń sọ yìí. Wọ́n ní apá ni ìbọn ti bà á, lọ́lọ́run fi bá a ṣe é lọ́jọ́ burúkú náà. Látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé làwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn ọlọ́pàá, àwọn sọ́jà, àwọn ọdẹ ìbílẹ̀ ti ń ṣiṣẹ́ nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láti dóòlà ẹ̀mí tọkọtaya yìí lákàtà àwọn ajínigbé. Àmọ́ ibẹ̀ làwọn méjèèjì ṣì wà tí ọkọ ìyàwó fi jáde láyé báyìí. Ó kù ìyàwó rẹ̀ nìkan nínú igbó pẹ̀lú òkú ọkọ rẹ̀. Olóògbé yìí ti fìgbà kan jẹ́ alukoro fún iléeṣẹ́ ètò ààbò àpapọ̀ ilé wa. Ipò Major General ló sì gba ìràwọ̀ dé kó tó fẹ̀yìntì lọ́dún díẹ̀ sẹ́yìn. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.